Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀fọ́ abalẹ̀ fún ọ̀dára fídíò tó ń ṣòro ẹgbẹ́ wa ẹ̀ a máa plẹ̀ fún yín. Ẹ wo gbẹnu tán pẹ́pẹ́yẹ pọnmọ, ẹ wo ẹni ló máa jáde sọ tó sọ àwọn àṣírí sẹ́ pé tẹ̀yìn tó bá gbọ́ lẹ́ máa ṣe àwọn àṣírí àgbọ́yanu. Òun lẹni yìí tú kí ló fà tẹ́ni ibi tú àwọn àṣírí tó le tó báyìí. Gbogbo ẹ̀ lè máa ní àǹfààní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa lẹ́nìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ nìyẹn bá subscribe kẹ́ like comment kẹ́ share ẹ lè máa jẹ́ wá àǹfààní kọ́ńtẹ́ǹtì ní ìgbàkúgbà lórí pé ìjọba fi tẹ̀lé máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́gẹ́ bí sọ pé fídíò wọn lè ta máa play fún yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ evidence ta kó wá lẹ́kùnrẹ́rẹ́. Fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ kó. Lórí ọ̀rọ̀ Priscilla ọmọ alálùbáríkà ọmọ tí gbogbo wa fi ń yangàn ìyẹn tó jẹ́ pé gbogbo wa kọ́ o àwa tá a bá jábí ọmọ tòótọ́. Ọmọ tó jẹ́ pé ẹni tí nǹkan rẹ̀ bá wù tó sì fẹ́ nǹkan rẹ̀ yálà fúnra rẹ̀ ni yálà fún àwọn ọmọ rẹ̀ ni tàbí ọmọ tàbọ́mọ ọmọ àbí ìyàwó àbúrò ni tàbí ìyàwó ọmọ ìyàwó ẹ̀gbẹ́ ó ṣàn foríire nínú ìdílé ẹ̀ abiyọmọ tòótọ́ tí ìṣàbíagbá tí ò bá wa dunnú so rere tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé Priscilla àwọn lèmi fẹ́ lórí ètò yìí. Ìwọ tó bá mọ̀ yí pé aláyọnu sọ ní ọ́ ìwọ tó bá mọ̀ yí pé o ò fẹ́ ire inú ìdílé rẹ nǹkan rí o sì wọ̀ ọ́ bíi pé kí nǹkan ọ̀bànújẹ́ kó mọ ṣẹlẹ̀ inú ìdílé rẹ ló ń wá mọ̀wùlẹ̀ lórí ètò mi mo bẹ̀rẹ̀ nítorí ìtọ́ náà kì í mọ̀ ṣe tipátipá o èmi ò ṣe ní ètàná wẹ́bí èmi èsì ìtàná wárá èmi a máa sọ pé wọ̀fà lẹ́nu tó bá wẹ́nìbọ̀dì ló lè fẹnu rẹ̀ sọ ṣe ẹ̀sì rílé ayé tá a wà ìlú gángan ni tó bá kọjú sẹ́nìkan lè kẹ̀yìn sẹ́lòmí bí ìlú gángan bí nǹkan bá ṣe kọjú sí mi bẹ́ẹ̀ mi bá ṣe rí ó lè yàtọ̀ sí bí wọ́n bá ṣe rí ṣùgbọ́n ẹni tí ire bá wò ó lè nífẹ̀ẹ́ lórí ìkànnì tá a wà yìí nítorí pé bí mo ṣe wà yìí èmi máa mọ ọbọ níre yọ kí ire kó lè ṣe kíni kó lè kanlẹ̀kùn kó lè kàngùn sọ́dọ̀ ti tèmi kó lè kàngùn sínú ilé mi kí ire ó lè wọnú ilé tèmi kó lè wọnú ilé ayé àwọn ọmọ mi bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ bó mo bá ṣe fẹ́ ní kó rí fọ́mọ ọlọ́mọ èmi àwọn gbàdúrà bẹ́ẹ̀ kó rí fọ́mọ tèmi bẹ́ẹ̀ torí mi ò ní robiru ọmọ ọlọ́mọ mi ò ní pé káyé ọmọ ọlọ́mọ ó bàjẹ́ ó ní dandan káyé àwọn ọmọ tèmi náà ó nítumọ̀ ó ní dandan káyé àwọn ọmọ tèmi náà ó dá ó ní dandan kí wọ́n ṣoríire gbogbo abiyamọ pátápátá tó bá ń bẹ nínú ayé tó o bá ti ń robiru ọmọ ọlọ́mọ tó o bá ti dúró nídúró pé ẹni títí ẹ ga ẹni tó ń lọ sókè bí kò jábọ́ ó di dandan kí wọn náà mọ ọ̀rá látakò ní gbogbo tó o bá ṣe o lè máa ṣe kó máa jẹ lọ kínú rẹ máa dùn o lè máa ṣe kó máa mú jẹ lọ lọ́wọ́ tá a wà yìí kínú rẹ máa dùn ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ yìí pé kò sí àṣegbé àṣepamọ́ ni òun ṣe pamọ́ ni di ọjọ́ kan bí o bá wà nínú ayé tó o bá ti lè bọ́ sí kọ̀rọ̀ láàárín ìwọ àti ṣẹ̀dá rẹ láàárín ìwọ àti ọmọ rẹ láàárín ìwọ àti ọlọ́run rẹ tó dá ọ sílé ayé kò ní ọlọ́run mi àdàbí tí mo bá ro bí irú ọmọ alákejì mi tó o bá ti lè sọ bẹ́ẹ̀ ayé ẹ ti ta nìyẹn tó o lè sọ wípé àdàbí tí bá rẹni tó ń ṣoríire kí tínú mi bá bàjẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa kan ò lè sọ bẹ́ẹ̀ torí pé wọ́n bá rẹni tó ń ṣoríire inú wọn sì máa bàjẹ́ ìkorò àti ìbànújẹ́ sì wọnú ayé wọn ṣáyé nìyẹn irú àwọn ọ̀ṣẹ̀dá bẹ̀ wọ́n wá dúró ní dúró wípé o fẹ́ káyé àwọn ọmọ tiẹ̀ náà dá káyé tàwọn ọmọ tiẹ̀ náà nítumọ̀ irọ́ lọ pa ẹ jẹ́ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ kan ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jẹ lòmíì báyìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ogun orí social media ló ń jẹ lòmíì báyìí ìyá mi àwọn òbí mi wọ́n ti gbé ogun wọnú ìdílé wọn látorí social media ogun tó wà lórí social media ń sìn ó ju ogun ìdílé lọ ó ju ogun ìdílé bàbá ìdílé ìyá ó jù lọ ó ju ogun ìfàyàlú àyà ó jù lọ ogun tó wà lórí social media lọ́wọ́lọ́wọ́ tá ń sọ yìí ó ti ju ogun ìrandíran lọ gbọ́ mi ẹlòmíì wà fúnra rẹ̀ ló ti gbé ogun ìsínú ayé rẹ̀ o nítorí pé kíni tó bá ti rí ibi tí wọ́n ti ń ba tọmọlàkejì jẹ́ ibẹ̀ lẹ ti máa rí tá máa tẹ emoji love and like ó di dandan kí wọ́n ayé ẹni náà ó bàjẹ́ èpè kan o bí
pé tó bá ṣe ló máa gbà kódà ó sọ pé abatẹnijẹ́ ó níjọ́ tó bá ti wá dẹ́kun àti ìbànújẹ́ Ọlọ́run ẹ̀san wá ké. bó ṣe máa sọ wípé má bà tèèyàn jẹ́ má robi ru ọmọlàkejì ẹ béèyàn bá sì robi lù ọ́ láì ṣe pé o ṣe nǹkan kan wọ́n rò bó olóògùn ni yóò padà sí lórí ni. nítorí ọba kan wà Ọlọ́run kan wà ẹnìkan wà tó jẹ́ pé ó máa ń dá ibi padà sórí ẹníbi á dá èpè padà sórí elépè á dá àṣàsí padà sórí alásàsí á dá ègún padà sórí elégún bó ò tiẹ̀ sọ kankan. mo dẹ̀ máa ń sọ fún wa gbogbo èyí tẹ́ jẹ́ tèmi lórí ètò mo ní gbogbo ìṣẹ̀dá kọ́ lèèyàn ń gégùn fún gbogbo ìṣẹ̀dá kọ́ lèèyàn ń ṣépèlé lórí nítorí àwọn ìṣẹ̀dá kan wà àwọn gan ò mọ nǹkan kan wọn ò ní ẹ̀mí kankan wọn ò ní aburú kankan wọn ò ní agbára kankan ṣùgbọ́n ọrùn wọn Ọlọ́run ti gbé wọn wá ó ti ṣẹ̀dá ẹ̀ mọ́ wọn àjẹbí ni fún wọn bó bá porí ni wọn níbi ó di dandan kíbi ó padà bẹ́ni tó bá porí wọn níbi. ìwọ tó bá lóyún tó bá fi inú ẹ tó bá fi gbé oyún oṣù 9 tàbí pé o tiẹ̀ wá lọ ṣe sẹ́rógésì gan pé o wọ́mọ ìwọ ló mọ ohun tójú ẹ ti rí o tó lọ ṣe sẹ́rógésì tàbí o tiẹ̀ wá lọ sọ́dọ̀ ìjọba pé ẹjọ́ mo fẹ́ adopt ọmọ ni tó bá gbà ìwọ ló mojú ẹ ohun tójú ẹ rí kó tó adopt ẹ ṣùgbọ́n tó bá ṣòwò ọmọ o ò ní ever gbàdúrà káyé ọmọ lọ́mọ ó bàjẹ́. Èmi Olúwafúnláyọ̀ gbàládùúrà wípé ayé gbogbo àwọn ọmọ wa nítumọ̀ bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ ayé àwọn ọmọ wa nítumọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá dúró ní kọ̀kọ̀ tó dúró ní gbangba tó dúró ní dúdú òpó òun fẹ́ ta ọfà sínú ó dúró sínú òkùnkùn wọ́n fẹ́ ta ọfà sínú ìmọ́lẹ̀ ayé wa àtàwọn ọmọ wa ọ̀run á dá padà sínú ayé ẹ̀ láṣẹ Ọlọ́run bó ṣe máa rí nìyẹn. Ẹ má bà tèèyàn jẹ́ o tó o bá rí ibi tí wọ́n ti bàtà yí ọmọ ọlọ́mọ jẹ́ lórí social media má lọ gbé ègún níbẹ̀ kó o gbé lọlé lọ bá wọn mọ ẹ. tí ó bá bà tèèyàn jẹ́ níbì kan má lọ síbẹ̀ lọ kọ́mẹ̀ntì kó máa jójú ẹlẹ́sìn rí ẹjọ́ ìyà kó máa kọ́mẹ̀ntì àbí kó máa pè wọlé kó máa sọ̀sọ́kúsọ láti ba ìgbésí ayé ẹnìkan jẹ́ tó o bí tiẹ̀. tó o bá rò pé gbogbo àwọn ọmọ ẹ wọn ò kú nídìí ọkọ mọ́ wọn ò ní ìdìyàwó mọ́ àwọn ọmọ rẹ̀ ń kọ́ ẹlòmíín wà ìgbésí ayé tó ń gbé yìí ó ti jẹ ayé àwọn ọmọ àtàyé àwọn ọmọ ó ti jẹ máyé ẹlòmíín máa kú ó máa kú àkúrun ó máa parun kò máa wálé ayé asán ọ̀rọ̀ ẹ̀ sì máa padà dàbí ẹni tó wá sáyé ọ̀rọ̀ ẹ̀ á dàbí ejò tó rìn lórí àpáta tí ò ní ipa nítorí yóò wálé ayé yóò sì lọ kò ní ipa rere kankan nítorí pé kò ní ọ̀run ò ní àkọsílẹ̀ rere kankan fún. Gbórúkọ ẹlòmíì báyìí pé ọmọ lágbátá ní bàbá ẹ lágbájá ní bàbá ẹ àwọn èèyàn sì mọ sá lọ. ìgbésí ayé tí ẹlòmíì ti gbé kalẹ̀ bí wọ́n bá gbọ́ orúkọ bàbá ẹ àbí orúkọ ìyá ẹ níbi kan wà láwọn ò ní fún níṣẹ́. orúkọ ní kó tiẹ̀ jẹ́ kó jọra wọn gan wọn ní ṣé kìí ṣe pé kí ló porúkọ bàbá ẹ náà ṣé kìí ṣe tìlú bàrà rárá o kìí ṣe tàbẹ́òkúta àtàdóní ṣé kìí ṣe ìwọ ni ọmọ lágbájá báyìí rárá o kìí ṣe Èkìtì rárá Oǹdó ni tiwa sáìdì ibo lóńdó báyìí ó yàtọ̀ síra wọn ẹ̀yin ò mọ̀ pẹ̀lú mi ti báyé jẹ́ ẹlòmíín sì wà tó bá débì kan tó ń wáṣẹ́ lọ tó bá béèrè wípé ẹ jọ̀ọ́ tanímọ̀lá tó tiẹ̀ ló ń jẹ́ yìí ìlú wo ni náà o ṣé nìbàdàn wọn ni rárá ibẹ̀ yẹn kọ́ dẹ̀ máa wò ó mo dẹ̀ lọ́rẹ̀ẹ́ kan tó ń jó orúkọ ẹ ní 19 akọ̀bẹ̀rẹ̀ sórí ni ọmọlúàbí ni mo miss ọ̀rẹ́ mi yẹn o àríra mọ́ àbí àjọ ṣiṣẹ́ nígbà kan èèyàn dáadáa ni ẹ̀dẹ̀ forúkọ jọra yín for that máa fún ẹ níṣẹ́ máa tiẹ̀ máa fi rántí ọ̀rẹ́ mi orúkọ rere tí ẹnìkan tó ti ṣe tó ti dá nínú ìgbésí ayé ẹnìkan ó ti ẹ̀ jọra wọn a tún máa fa oríire lọ bẹ́ẹ̀ ni tí wọ́n tún jọ ń jẹ́rú orúkọ yẹn bẹ́ẹ̀ lẹ́nìkan tó ti ṣorí burúkú pẹ̀lú orúkọ ẹnìkan orúkọ kan tó ń jẹ́ nínú ayé tó bá débì kan bí ẹni ẹ bá ti rántí gan lásán á rántí ìwà burúkú ìgbésí ayé burúkú tí lágbájá gbé pẹ̀lú
pẹ̀lú òun àtòrí ẹ̀ gan ó lè sọ pé no mo sorry àti tọ́lọ̀ máa sọ wípé òun tún máa rọ ẹni yẹn lọ́kàn pé wà rójú rere lọ́dọ̀ ẹ̀. ṣẹ̀gbọ́n ó ní I got my old shop because of my mom legacy. Emeka Moses, God bless you. Bó ṣe máa rí nìyẹn o. Ó wá gbé sórí social media. Ó ti believe pé amen tó wà lọ́ndà comment section yẹn. Wàá wá máa comment tí ò dá, wàá máa sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò dá, wàá máa sọ inú yà máa dùn. Wàá máa sọ̀rọ̀ bẹ́ni tí ò láyọ̀, wàá máa sọ̀rọ̀ ìbànújẹ́ àti ìkorò nírú ẹni tí òun máa padà mú lọ bá kọ́pọ́ ẹ̀wọ̀ ọ̀rọ̀ èpè kan o. Tó bá ti ibi tó yẹ kó o ti lọ ṣàdúrà fún ọmọ ẹnìkan àbí fún ẹnìkan tàbí kí ni inú ẹ ti yín sọ́dọ̀ ẹnìkan tó wá níbẹ̀ tó wá fi kọ́mẹ̀ntì ìkorò síbẹ̀, definitely ẹni yẹn ti mú ìkorò lọ sínú ìdílé ẹ̀, ó ti fún ara ẹ̀ ló forí ara ẹ̀ rú ogun. So tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ṣe báyìí ogun tó ń bá fà tó ń bá jà ọkọ mi ló gbé wálé lọ bá yàwó ẹ̀ tó rọ́kọ ló wà lórí ló ń lọ kọ́mẹ̀ntì kiri lórí social media. Ẹlòmíín wà ìyàwó ni ò kì í sùn àtàárọ̀ àtọ̀sán ní ọmọ kọ́mẹ̀ntì kiri lórí social media ológbógun lọ́bọ́pọ̀ ẹnu ilé. Ẹlòmíín wà ìyá ẹ̀ ti rìtáyà, ìyá ẹ̀ ló ṣe rádaràdá kiri lórí social media. Ó ti wá lọ kó ogun, ó ti wá di ẹmọ̀ pé generation by generation ni. Ó ti wá gbé ogun ìrandíran, ó ti wá gbé lọ fáwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ ẹ̀ àwa wà ní ọkọ bí tí wọ́n wà máa gbàdúrà pé màámi mọ́mì nǹkan báyìí lọ́kọ ṣe fún ẹni kí ló ṣọ́kú ẹ, ó yá gbé fóònù fún kó mọ̀ pé ìyá gangan ló wà ń di ẹrù ẹ̀ nínú ìbànújẹ́ nídìí ogun ẹ̀yà ẹ̀ ni. Torí ìyá ẹ̀ ti wà lórí social media ó ń bá tayé ọmọ ọlọ́mọ kan jẹ́, kò dẹ̀ possible káyé ọmọ tiẹ̀ náà dá mi tó bá wà, kò possible káyé ọmọ tiẹ̀ náà dá mi tó bá wà, in tó bá ti ṣe òun ló máa gbà. Priscilla Ojo èmi ò sọ pé Iyabo Ojo mi ní kò ṣẹ̀yìn. Ẹ gbọ́ o, ẹ bá fà á, ẹ má bá jà. Iyabo Ojo ó ṣẹ̀yìn. Iyabo Ojo olúwa ló social media ó yá ẹ lè bá fà mí o. Ṣùgbọ́n Priscilla ọmọ Iyabo Ojo ẹnikẹ́ni tó bá ro ibi ru ọmọ yẹn ibi máa bá ni. Torí ọmọ yẹn ó ti jáde ó máa sọ̀rọ̀ bóyá ó ṣe ambassador ni o tàbókọ̀ rẹ́rìn o tàbókọ̀ ṣe ohun àtọ́kọ ẹ̀ tọ́jọ́ ṣe gbogbo nǹkan tọ́jọ́ ṣe. Mi ìròbó jáde kó ṣépè fẹ́ni kankan nínú wa rí. Èmi ò rí ibi tí wọ́n ti ń bú Priscilla àjọ tó ti ń bú tọ́mọ yẹn ti jáde tó ti wá fún wọn lésì tó ti bẹ̀rẹ̀ sí bú wọn padà tó ti ń ṣépè fún wọn padà. Ọjọ́ kan tó tiẹ̀ kọ́mẹ́ǹtì gan lásán tó update ìfẹ́ nìkan lásán àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní pariwo. Ǹjẹ́ o gbàdúrà kí ọmọ ẹ wà nínú ipò tó wà yẹn? Káwọn kan dẹ̀ dúró nídúró pé kí wọ́n fẹ́ kó wọ kómà toyúntoyún. Ẹ mà dẹ̀ burú nínú ilé ayé tá a wà yìí o. Béèyàn bá lóyún gan tó diwọ́ tó disẹ̀ ẹ̀yin màmá wa ẹ máa mọ nǹkan tí mo sọ gbogbo abíọmọ ìfúnpá ẹ̀ wọ́n máa yẹ̀ wò báyìí tá a bá wà lọ́sítù ni. Lẹ́ẹ̀mẹsàn lẹ́ẹ̀mẹwàá wọ́n máa bá wa dábàá lọ fún gbóyún lọ báyìí wọ́n sáré máa wo ẹlòmíì máa ní high blood pressure tó bá lóyún láì tí ṣe wípé ó tiẹ̀ kó nǹkan kan láyà. Gbogbo tá a dẹ̀ mọ́ ń kó láyà ń gbá náà wọ́n sọ fún ẹni kẹ́ẹ̀jẹ́ o ní tó bá ti ní ẹni o bí ẹyin o bí ẹja o bí ẹ̀dọ̀ òun ni kẹ́ máa jẹ pé wọ́n ní ká tiẹ̀ mọ́ jẹ hẹ́hẹ́hẹ́ gan ìfúnpá ga sókè. Pé wọ́n tiẹ̀ sọ fún wa pé tí dáàdì bá ti kanlẹ̀kùn pé ká jẹ́ kán wọlé lásán pẹ̀lú condition táwa báyìí ìfúnpá wa máa ga sókè báyìí ni. Abọ̀sibọ̀sí ọmọ tẹ́lòmíì lè bínú ẹ wá gbógun tí tọ́mọ bá ka Psalm 35 fún yá ayé ẹlòmíì ó ti bàjẹ́ nù yín pé kọ́lọ́ kó gbógun tí àwọn tí ń gbógun tì ń kí ló dé.
látọjọ́ tọ́mọ yìí ti sọ pé òun wọlé ọkọ báyìí mi rò bọ́mọ tí ìsinmi ọjọ́ kan ṣe ẹ fẹ́ kó fi social media lẹ̀ fún yín ni ọ̀tọ̀ ni pé ńgbà tó fẹ́ marry kò dúró nítòsí o kò dúró o ó lọ fẹ́ kinní kan o ó lọ Tanzania ó lọ fọ́kọ o ọ̀tọ̀ ni gbogbo story làlálálá yẹn gbogbo àwọn tó dẹ̀ sọ yìí pé ó lọ fọ́kọ ní Tanzania yìí kò fẹ́ ọmọ Nàìjíríà ó lọ ẹni kan mọ́kọ tí wọ́n jáde àbí ọkọ ọmọ wọn kó jáde síta kárí èyí tó bá ti sáàdì ọkọ Priscilla ẹ má bínú o 30% àbí ká sọ pé 20% ni obìnrin làwọn ogun tó ṣe nínú àwọn tó ti ẹni kì í ṣe 21 to 20% nínú gbogbo àwọn tó ń pariwo Priscilla kó lọ fọ́kọ ní Tanzania yìí nínú gbogbo wọn ẹ lè rí 5% ẹni tí ọkọ ẹ̀ tó bẹ́tà ọkọ Priscilla ẹ lè rí 5% lára wọn ọkọ mi àwọn ọkọ tí wọ́n ń gbá etí wọn ni àwọn ọkọ tí wọ́n ń lù wọ́n sí ẹni àwọn ọkọ tí ò wúlò àwọn ọkọ arébípa àwọn ọkọ tí wọn ò lè jẹun tí wọn ò gan ò jẹun kánú àwọn ọkọ tí wọn ò lálùbáríkà kankan lára àwọn ọkọ tí ẹ lè fi mú yan gan àwọn ọkọ tí ò lè wọlé kó fún ẹ níbi 1000 pé kó tiẹ̀ gbà kó túraká ọkọ tí ò lè sọ pé nìṣó ibo ló fẹ́ lọ ìyàwó mi ó ya 5 million nìyẹn kó tiẹ̀ kó ṣeré kó ra nǹkan kó ṣe shopping àwọn ọkọ tí ò lè mú ògo bá ìdílé àwọn ọkọ tó lè wà proud of them àwọn ọkọ téèyàn máa ń gbé pamọ́ àìmọye àwọn ọkọ kan tẹ́ pé àlè fi wọ́n hàn kọ́kọ́ ní àìmọye àwọn ọkọ tí ọkọ téèyàn ò lè fi hàn anybody má gbé nonsense wá síbi ta ló ń comment òṣì bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n gbé pa ọgbẹ́ ẹjọ́ ẹ má dárúkọ anybody bí Fọláṣadé Onílàdé her mother did worse than that for Lizzy kí ló kọ́ mi pẹ̀lú ayé Lizzy kí ló kọ́ mi kí mo sọ̀rọ̀ Iyabo Ojo ń bí ni I think you are very stupid. Tó bá gbé ọ̀rọ̀ Lizzy wá síbi tí mo dárúkọ Lizzy ni ẹjọ́ torí tọ́lọ́ tẹ́lẹ̀ pé bẹ̀lẹ́ bá ti ń ṣe dáadáa you can go back there and continue please ìtẹ́ bá ti ń ṣe dáadáa ní kẹ́ ẹ lọ ẹjọ́ please don't come to this place this is my show mi ò bí tẹ́ ẹ mọ bí tẹ́ ẹ ń lọ please ẹ má ṣíléyà tí ma ti dárúkọ èèyàn don't come and mention names here rubbish. Ẹjọ́ o Iyalaje tó wá síta lónìí kí Iyalaje tẹ́ máa fi dáadáa rẹ́ lára o mo sọ fún yín èmi gan o nice o ẹ má gbé dáadáa wá bí o tó bá ṣe ń gbé ní màmá block ẹ this is not the time tí mo wá pé màmá fọwọ́ ra yín lórí no kì í ṣe pé èmi náà tí mo bá ń dákẹ́ ṣe pé mi ò mèsì ọ̀rọ̀ just leave me alone ẹ jẹ́ kí n sọ tẹnu mi gbogbo dáadáa tó ń ṣe lórí social media yẹn tó dáa ni. ìsìn mo bá wá síta nìyẹn bó bá ṣe gbàdúrà kó rí fọ́mọ ọmọ tí ẹni kó ṣe gbàdúrà kó rí fọ́mọ lọ́mọ tó bá wá wù ẹ́ kó gbógun lọlé kó lọ bá àwọn ọmọ ẹ kó gbógun lọlé kó lọ fi bá àwọn ìyàwó ẹ àbí kó gbógun lọlé kó lọ fi bá kọ ẹ kó gbógun lọlé kó lọ kó bá àwọn grandchildren lálálálá kò kàn mí bó ṣe wù ẹ́ ló ṣe gbégbé sí ayé etí ẹ. bí àǹtí Kẹ́mi àǹtí Dr. Kẹ́mi àbí nǹkan ló pera rẹ̀ tẹ́ bá dẹ̀ rí ṣẹ́rẹ́ àǹtí Kẹ́mi Olúlọ́yọ̀ yẹn àǹtí tó yẹ pé kò gbádùn tó ní ìdí kó lọ ní psychiatric doctor òun nìkan lórí bẹ̀nu family ẹ o kárí mi ò bá mọ family àǹtí Kẹ́mi Olúlọ́yọ̀ ni màá máa sọ pé bóyá gbogbo wọn ṣe rí nìyẹn àǹtí Fọlákẹ́ Olúlọ́yọ̀ obìnrin tó fi ń tọrọ obìnrin ni sísítà àwọn Fọlákẹ́ Olúlọ́yọ̀ obìnrin tó fi ń tọrọ obìnrin ni èèyàn alálùbáríkà ni tí gbogbo bá jọ wà pọ̀ báyìí she's a happy soul ó máa pa wá lẹ́rìn ló máa bá wa everybody ṣeré ní láti Fọlákẹ́ Olúlọ́yọ̀ èèyàn gidi ni torí ẹ̀ tí má kàn ti ro tí má kàn ro mo mọ bàbá wọn náà kí bàbá wọn tó kú dáadáa wọ́n máa wá sí governor's office wọ́n máa mú wọn wá a lot of things I can say about his father I don't want to talk anything here a lot of things that I know nípa àwọn siblings wọn but I must confess to you ètèmi àti wọn tí a jọ ń ṣe dáadáa jù sister Fọlákẹ́ she's a wonderful soul kò sí kan tí Kẹ́mi Olúlọ́yọ̀ tí ò ti sọ tán lórí péjì ẹ̀ láì ṣe pé kò fi ronú kò fi gbọ́mọ rí tó bá bá Iyabo Ojo jà you can face Iyabo Ojo why Priscilla ogun yìí ti bẹ̀rẹ̀ ọmọ iṣẹ́ ìyàwó ọ̀sọ̀ ní kó sẹ́ pé ọkọ tó lọ fẹ́ lẹ́yìn kan kọ́ pariwo pé ó lọ fẹ́ nìkan ní Tanzania kò fẹ́ wọn ẹjọ́ tó ní tọ́lọ́run ọlọ́run ní kó mọ̀ fọmọ Nàìjíríà o ká lọ́mọ Nàìjíríà ló fẹ́ wá ti tún gbéyàwó yẹn ká
wọ́n ti fi frustration túká pẹ̀lú ọ̀rọ̀ burúkú pẹ̀lú ọ̀rọ̀ ẹnu bóyá irú wọn ti lọ síbẹ̀ wọ́n ti lọ máa sọ̀kò níwájú family house irú ọkọ Priscilla. I'm telling you, ká ló bá lọ fẹ́ Nigerians, ká ló lọ fẹ́ kan lára àwọn ọkùnrin wa, kó lọ fẹ́ kan lára kó jẹ́ ọmọ Naija kan ló lọ fẹ́. Wọ́n ti wá bó ṣe máa darí irú ìyá ọkọ bàbá ọkọ, wọ́n ti gbogbo wọ́n ti dá gbogbo ìdílé yẹn rú. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ọmọ ìtúfọkàn tán ọ̀tọ̀ ní sórí wèrè tó kọ́kọ́ ń gbé kángbà kan ní bọ̀bọ́ yẹn ò lè ṣe. Wọ́n ní kò lè ṣe, wọ́n ní bọ̀bọ́ yẹn ò lóko. Ọlọ́run tún bá jọ wọ́n lójú. Àbájọ wọ́n ní kò lè ṣe, ó dá ìgbà tí wọ́n tún wá rí pé bọ̀bọ́ yẹn wá lè ṣe ń sìn. Wọ́n tún sọ wípé gbà ó lóyún. People ẹ̀yin ti gbàgbé wípé like someone like me, I will let you know what I want you to know. Ṣé ní gbogbo ìgbà tí bá ń travel, tí bá ti ń travel, ìgbà tí wọ́n ti wà Naija wọ́n ti mọ̀ mí, even up to now, anytime tí bá ń travel, tí n bá ti lè post ẹ̀ sórí social media pé I'm on my way to so ẹ gbà pé mo ti débi tí mo ń lọ. I'm not a fool. A lot of us láti máa ṣe bẹ́ẹ̀. Tí n bá ti lè post ẹ̀ sórí social media pé I am on my way to kìnìkan o. Àbígbà tí mo wà Nàìjíríà pé I'm on my way to United States. Mo ti wà l'Amẹ́ríkà ọjọ́ kẹta. Àbọ̀sẹ̀ kan kí n tó máa post ẹ̀ kẹ́yìn tó máa rí wípé ẹ mọ́ máa bẹ̀rẹ̀. Kìnìkan safe trip, safe journey. Mo ti débi tí mo ń lọ kí n tó máa post ẹ̀. Tí n bá padà sí Nàìjíríà, lẹ́yìn tí mo ti padà sí Nàìjíríà tí mo ti resume padà sí ọ́fíìsì, tí mo ti lò bí 1 week lọ́fíìsì, màá ṣe padà sórí social media, màá wá post ẹ̀gbà yẹn pé màá ní the eagle has landed. Àwọn èèyàn Iyalaje you are welcome back to Nigeria. Báwo ni trip kí ló mọ̀ bó di lé láti bí 1 week o. Nǹkan tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ ni mo fẹ́ káwọn èèyàn mọ̀. Ìgbà tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Priscilla kò lóyún tẹ́lẹ̀, oyún dẹ̀dẹ̀dẹ̀ kété pé wà ṣáwọn èèyàn ṣe ẹ mọ̀mọ̀ ṣe bí òpò náà. Tí ọmọ ìbá tó ní gbogbo ogun tó wà, ọmọ ó keep everybody in suspense ni. Ó lè jẹ́ gbogbo àwọn pictures a máa post lẹ́ẹ̀kọ̀ọ̀kan, gbogbo àwọn videos ẹ̀rí yẹn, in tó ti record tẹ́lẹ̀tẹ́lẹ̀ á kàn máa jù sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan because ó mọ̀ pé kò fẹ́ kí page òun kó ṣe kí ni. Kẹ́lá kẹ́nìtì. Okay now, kò fẹ́ kí page ẹ̀ dẹ́ empty, a máa jù díẹ̀ fún yín, inú ẹ̀ máa rí time tó fẹ́ kẹ́ rí lẹ́rí nǹkan tó fẹ́ kẹ́ mọ̀ lẹ́mọ̀. Ìgbà tó tún sọ wípé òun ti lóyún. Ìgbà wo ló ṣe wedding? April, February, wọ́n wá yọ calculator tí àwọn tí gbèsè ayé wọn ti bàjẹ́. Ní gbogbo èyí tẹ́ ń yọ calculator tí question kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ti ni pé tẹ́ bá jóbìnrin nígbà tẹ́yin lóyún tẹ́ lóyún tí yín tayín bá yín calculate ẹ̀. Nígbà tẹ́ wà nílé ọkọ àbí bóyá ẹ̀dẹ̀ tí màá rí bóyá girlfriend and boyfriend lẹ ṣì wà tẹ́ ń ṣe ìgbà tẹ́ ń bára yín sùn. Ta ló mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe gbà náà? Ìgbà tẹ́yin bára yín sùn ta ló bá yín calculate ẹ̀? Mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni. Ta ló ń sọ fún yín nígbà tẹ́ ń bá yàwó yín sùn? Ta ló sọ fún yín pé gbà báyìí ni kẹ́ lóyún? Who are you? Ìwọ gan tó jẹ́ pé ìwọ àtọkọ àtìyàwó tẹ́ ń bára yín sùn lójoojúmọ́. Ìjọ ọmọ ìgbà tí Ọlọ́run fi àṣẹ sí. Ìwọ ọmọ ọrùn tó máa sùn tọ́lọ́run máa sọ pé lálẹ́ yìí ni mo dé, àbí lọ́sàn-án yìí ni mo dé, àbí láàárọ̀ yìí ni mo fi ámì sí. Kí ló dé, kí ló kàn wá nínú ìgbésí ayé ọmọ lọ́mọ? Kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ ìgbésí ayé ọmọ lọ́mọ wọn á jẹ́ ìbànújẹ́ nínú ayé ẹnìkan? Ó wá jẹ́ṣẹ́ wá gbéṣẹ́ lé yín lọ́wọ́. Ìgbésí ayé nìkan wá diṣẹ́ fún yín tẹ́ monitor yín monitoring spirit. Ẹ̀pọ̀lọpọ̀ nínú ẹlòmí ayé wọn ti bàjẹ́. Wọ́n kàn wẹ́ ni wọ́n wá wẹ́ ní kúra ni wọ́n wẹ́ ni tí ó sọ fún wọn páyé wọn ti bàjẹ́ ni. Ẹ wá dúró ní dúró pé ẹ wá calculator bẹ́ẹ̀ bá ní calculator ẹni tí ò bá ní calculator tó sọ pé màá fi calculator ránṣẹ́ sí láti Nàìjíríà kẹ́ ẹ lè rí calculator àbí orí ibi country tẹ́ bá wà màá kó calculator fún kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí máa calculate ọjọ́ tí ó bá Priscilla sùn Juma jokes ní on the kílẹ̀ tí mu okay ó bá sùn láago 9 alẹ́ ẹ máa calculate kẹ́ wá sọ ètò doyún bẹ́ẹ̀
nonsense Larita abẹ́ rí pé rádaràda ni this is nonsense, absolute nonsense. Kí ló kàn yín pẹ̀lú life ọmọ lọ́mọ? Àwa náà lọ abímọ à ń gbàdúrà káwọn ọmọ wa ní fọkànbalẹ̀ nílé ọkọ wá ìtẹ́ fi wá ń gbé ọkàn ọmọ kan sókè. Ìwọ tó wà nílé ọkọ ìwọ tó ń gbàdúrà pé o ní ìfọkànbalẹ̀ nílé ọkọ wá ìtọ́ fi ń ṣe bẹ́ẹ̀ sọmọ lọ́mọ. Tó bá rò pé o ti dàgbà pé o ti di grandma o ò ṣe máa ṣe dáadáa kí àwọn ọmọ tiẹ̀ tó wà nílé ọkọ àtàwọn ọmọ tiẹ̀ tó wà nílé ọkọ kó mọ̀ bá a jèrè gbogbo ìṣẹ́ rádaràda tó ń ṣe lórí social media. Nítorí ìgbésí ayé tí ẹlòmíì ń gbé báyìí àwọn ọmọ ó dé sórí social media ó ń kayún olóyún torí ó ti rìtáyà. I'm a grandma ó ti gbàgbé pé ó lọ́mọ nílé ọkọ ó ti gbàgbé pé ó láwọn grandchildren nílé ọkọ múra sí. Ó gbógun tọmọ lọ́mọ ọmọ tiẹ̀ kò dẹ̀ tí rí kò sì tí ì rọ́kọ ó sì ń gbé picture ọmọ tiẹ̀ káàkiri nínú Bible àti nínú Kùránì tó ń gbé kiri orí òkè tó ń gbé lọ sọ́dọ̀ àwọn aláfà. Ìyá mi tó àwọn ṣe níláre àwọn tó bá tèèyàn jẹ́ ẹ lọ wọnú Bible ẹ o. Bóyá ó ti fi ó lè jẹ́ picture ọmọ àbọ̀mọ ọmọ ló wà bẹ́ẹ̀ tó ń bá wọ́kọ tí ò tí ì rọ́kọ ẹni tó sì rọ́kọ tó yẹ kí inú ẹ̀ máa dùn bá ní Ọlọ́run tó ṣe ti lágbájá rántí àwọn tèmi náà sí rere. Bàbá ṣe ń ṣe bẹ́ẹ̀ bíi tàtijọ́ Ọlọ́run ọba Ọlọ́run ìgbàanì ò yí padà ó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí láìpẹ́ ní kòpẹ́kòpẹ́ ṣe tèmi náà nítorí mo ti rí bó ṣì ń jọba mo sì mọ̀ pé ó ṣì wà síbẹ̀ nítorí pé lára ìjẹ́rìísí ni ti Priscilla àti mo rí pẹ̀lú Juma sọ̀pọ̀ ẹ̀. Ìwọ tó wá ṣe tiwọn náà Ọlọ́run ṣe tèmi náà ṣe tọmọ tèmi náà àbí ṣe tọmọ tèmi ọmọ tèmi náà. Àwọn kankan wà tó wà sọ fọ́lọ́run Olúwa nítorí wípé mo ẹnìkan ṣoríire Priscilla ní ọkọ inú mi dẹ̀ dùn mo dẹ̀ gbàdúrà sí láti inú ọkàn mi mo bless ìgbéyàwó tiwọn nítorí inú mi dùn sí oríire jẹ́ kí oríire náà jẹ́ kó kàn ọmọ tèmi náà picture ọmọ mi rèé Ọlọ́run ṣàánú mi Ọlọ́run. Ó mọ̀ pé àwọn kankan wà tí wọ́n máa fi ń kọ́lọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká jẹ́ aláyọ̀. Ìwọ tó bá máa jẹ́ èèyàn ní tó bá máa jẹ́ èèyàn tèmi ní Iyalaje kan tù mo bẹ̀ nítorí tó mo máa ń sọ gbogbo ẹ̀ fún wa. Ẹ jẹ́ aláyọ̀ dẹ̀ máa ní ayọ̀ nínú ọkàn ẹ dẹ̀ máa rẹ́rìn jẹ́ kí inú ẹ̀ kí ó máa dùn ní gbogbo ìgbà kódà kó máa la àwọn ìṣòro kankan já jẹ́ kí inú ẹ̀ kí ó máa dùn máa sọ fún Ọlọ́run pé Olúwa lórí tí mò ń là kọjá lónìí ó pa mí lẹ́kún lọ́jọ́ tòní Ọlọ́run fi ọ̀rọ̀ yìí pa mí lẹ́rìn mú ìṣòro mi kúrò inú mi dùn sí àwọn tó ń ṣoríire Olúwa kí ló dé mo fẹ́ kémi náà ṣoríire àwọn gbogbo àwọn èèyàn tó ń ṣe dáadáa inú mi dùn sí wọn mo ń congratulate wọn jẹ́ kó máa ráyè ó congratulate èmi náà jẹ́ kó ríire ó kàn mí kọ́ bẹ́ẹ̀ mi náà yọ̀ Olúwa ó ti pẹ́ tèmi náà ti ń bá láyọ̀ ọ̀yọ́ ó ti pẹ́ tí mo ti máa ń bá láyọ̀ ọ̀yọ́ máa sọ bẹ́ẹ̀ fọlọ́run jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ mi náà yọ̀ ó tán very simple arithmetic ni ó ti pẹ́ tó ti ń ṣe ó di dandan kó kọ̀wọ́ náà ẹ wá tún ṣèyẹn tán wọ́n tún lóyún yẹn wọ́n tún lóyún òkè ni wọ́n ní silicon ẹ àti Kẹ́mi Olúnlọ́yọ̀ mo rí gbogbo nǹkan update yìí ẹ kọ́kọ́ ní olóyún ẹni rọ́ ni ẹ ló fẹ́ ló gẹ̀ẹ́sì ni ó fẹ́ lọ gbọmọ lọ́wọ́ kinní kan ni ó lọ sí Canada ó fẹ́ lọ gbọmọ ni ìgbà tó tún yá mọ́ mi odùn máyọ̀ fún kẹ́ God bless you ẹ tún sọ wípé ẹ tún yin báyìí ẹ tún sọ wípé silicon ni èwo náà tún sọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó níbi ìtẹ̀ lórí péjì wọn mọ́ oríṣiríṣi nǹkan lẹ̀ ń sọ ẹjọ́ nítorí ìtọ́lọ́run ẹ kàn ṣáà sinmi bí a ká sọ pé kẹ́ ẹ sinmi ká sọ Yorùbá ká má fi rest in peace ká má sọ pé rest àbí kẹ́ ẹ rest kẹ́ ẹ ṣáà ẹjọ́ ẹyá mi léèbò tí màá lò mi ìfẹ́ kó dàbí pé bóyá mò ń rorò kúrò sí wọn káàntì Kẹ́mi kàn tiẹ̀ sinmi kẹ́ ẹ dákẹ́ tí Iyabo Ojo bá ṣẹ̀yìn ẹ bú Iyabo Ojo mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan nílé ayé yìí gbogbo ẹ̀yin ṣe rí gbogbo àwọn tó kọ́ gbé pé Iyabo Ojo tó ti bímọ tó jẹ́ pé wọ́n súnmọ́ Iyabo Ojo wọ́n fi dá confusion lẹ̀ fún yín ni tó sọ pé Priscilla ti bímọ wọ́n fi confusion everywhere ó ti bímọ
ọkùnrin ló bí olùlọ́yọ̀ gan sọ pé bí ó bímọ o ọkùnrin ló bí o oríṣiríṣi orí mi pé kí n sọ pé kó relax she need kí n sọ pé kó relax wọ́n ní kẹ́ relax mind wọ́n ní kẹ́ kúlúkúlúkúlú temper kò sí nǹkan tá àti ìgbọ̀tọ́ lórí ìkànnì táwa ẹ̀ wọ́n tún ló ti bímọ àpò ẹwọ́ ọmọ ó ti bímọ o ṣé láwọn kan wà wọ́n sẹ́lẹ̀ inú wọn dùn gbà tó ti ẹ̀gbọ́n kó bímọ because èèyàn olóríire ni wọ́n inú wọn bó ṣe lọ́pọ̀ ti bímọ yẹn inú wọn ti dùn wọ́n ti bẹ̀rẹ̀ sọ pé congratulations inú wọn ti dùn àwọn kan wá láti inú ọkàn wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ pé congratulations gbọ̀ngàn but mo ní pé àfọ́lò trend tọmọ yẹn kan fún wa because gbogbo àwọn tó sọ tó rò pé ó ti bímọ yẹn ọmọ yẹn ò sọ pé ó ti bímọ mo kàn rẹ́rìn ni ẹ bá dórí page ó lóyún first time tọ́mọ máa lọ sí ó máa travel bóyá ó máa bóyá ó lọ vacation àbí nǹkan bóyá ó lọ sí Doha àbí nǹkan from there ó sọ fún wa wípé a rí i pé lọ lánàá ó lọ welcome ní airport under vacation ló dágbére kó tó kúrò ní Tanzania so ó sì ń lọ Doha ó sì ń lọ Canada under vacation ló ti wà kò sọ fún wa pé òun ti múra labour room àwọn èèyàn sọ pé ó ti bímọ o àwọn kan tiẹ̀ ti jáde síta wọ́n ní Dorcas Adéyínká jẹ́ òun ló fẹ́ bímọ ẹ o ó ṣáájú ẹ lóyún o ẹ̀jọ̀ torí tọ́lọ́ irú àwọn tó sọ yẹn irú bọ̀dá tó sọ owó ọ̀rọ̀ tá à ń sọ ṣé wọ́n wà ń bẹ́ẹ̀ gbà tí ọkọ Dorcas tí wọ́n jọ ń ṣe kéréwà àbí ó wà ń bẹ́ẹ̀ ní ọjọ́ ṣé òun ni Ọlọ́run fi àṣẹ rán wípé alẹ́ ọjọ́ ìlú bá mi stamp ẹ̀ o alẹ́ ní òdòrú tó yẹ pé ẹ wá joyè lórí social media mo bí mo ṣe pè wọlé ẹ wá analyze fún wa ẹ wá joyè lórí social media ẹ wá ń sọ fún wa wípé nìkan ló kọ́kọ́ lóyún ìwọ ló wà ń bẹ̀ ìwọ ló bá arọ́kún ìwọ ló bá abáyàwó ẹ̀sùn ìwọ ló bá Dorcas sùn àbí Juma jù tàbí kí ló jẹ́ ọkọ Priscilla Juma bóyá ó gbé ohun àtìyàwó ẹ̀jọ̀ wà báyìí Dorcas Adéyínká náà ohun àtọkọ ẹ̀ náà jọ wà báyìí bóyá Ọlọ́run á fún ẹ ní stamp ilé torí mi mọ̀ kó bí nǹkan kan tó kàn gbèsè ayé ẹlòmí kí ni problem wa lórí social media iná kí ló dé tá à ń tọpinpin ìgbésí ayé onígbésí ayé kiri ẹnìkan ló kọ́kọ́ lóyún ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ẹlòmíì máa wà tó máa fi bímọ ikùn ẹ máa pẹlẹbẹ ní ẹlòmíì gan oríṣiríṣi style Ọlọ́run dáwọ́ obìnrin ẹlòmíì àlóyún bọ̀ ọyàn ló máa rí sí ìjọ tẹ́ ẹ bá ti mọ̀ wípé ó ti lóyún báyìí kò ní pẹ́ bímọ ẹlòmíì wà gbogbo ìgbà tẹ́ ẹ máa fi mọ̀ pé lóyún gan tẹ́ ẹ bá calculate ìgbà tẹ́ ẹ mọ̀ pé lóyún ó lè má ju bí 3-4 months lọ á sì bímọ ẹlòmíì wọ́kọ̀ máa sanra sí gbogbo ẹ̀gbẹ́ báyìí ó ti lóyún ẹ̀ ní mọ̀ oyún alákọ̀ọ́kọ́ tí ẹ̀ máa ń fọ́ nì àwọn ọmọ tó bá rí pẹ́nẹ́pẹ́nẹ́ tí ò tiẹ̀ sanra tó rí pẹlẹbẹ ẹ̀ ní mọ̀ pé ó ti lóyún èmi náà ẹbí ká mo sì sọ èmi náà ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ ní mọ̀ pé yàn lóyún àìmọye ẹlòmíì ó bí méjì ẹlòmíì wà ikùn ẹ̀ báyìí ẹ̀ ní mọ̀ pé ti lóyún ẹlòmíì tó bá bímọ báyìí tẹ́ bá ti mọ̀ pé lápá rẹ̀ pé ó dàbí pé tẹ́ẹ̀ pé ara ní ẹ̀ ti lóyún ọjọ́ kejì ló fẹ́ lọ bímọ ìjọ ẹ bá ti mọ̀ báyìí ó ti fẹ́ àsìkò ẹ ti tó ni kí ló wá ní problem wa kí lè tà ń ṣọ́yún olóyún kiri ẹ má bàyí ọmọ lọ́mọ jẹ́ ẹ jẹ́ ká ṣe dáadáa kò sí nǹkan tí wọ́n ti sọ tán ìgbà tó tún lọ sí wọ́n tún lọ ṣe baby shower ń sìn oríṣiríṣi nǹkan làwọn èèyàn tún sọ ọmọ iṣẹ́ àti dá confusion sílẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé àwa gangan àwọn tó wà ní social media ló ń confuse ara wọn tó rọ́mọ yóò dágbére labour room kò kú dágbére pé Canada tó lọ ẹ̀pọ̀ fẹ́ lọ gbọ́mọ ni àwọn kan ló ní silicon bọ́n kọ́ tèmi sọ fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní wípé ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ fọmọ lọ́mọ sílẹ̀ ẹ má ṣọ́ oyún ẹ̀ ìjọ tó bí tó wọ́n lóyún tiẹ̀ tó fi bí gbogbo àwọn ọmọ tiẹ̀ ta ló ṣú ẹ lọ́wọ́ ta ló ṣú ẹ lẹ́sẹ̀ ìjẹ́ wà tó ń wù lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ tó gbélé rẹ lọ́wọ́ tó ń wù lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́lọ́run bá sọ pé òun fẹ́ ṣèdájọ́ ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà abala abolo ló máa kẹ́ ẹ mọ́ abala apá wo ló wà apá gúùdù ọ̀hún rere àbí apá báàdì ọ̀hún àpáàdì whatever tó bá sow ló dẹ̀ máa reap you know that you are going to reap it whether good or bad. gbogbo ẹ̀yin tẹ́ ti rìtáyà tẹ́ ń dorí afẹ́fẹ́ láàmú mo mọ̀ dáadáa lára yín tẹ́ pọ̀ dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ kíá tẹ́ ń fi wọ́n ṣe náìtì ẹ fi wọ́n ṣe shift gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ gbéyàgbéyà ẹ wà bọ́ sórí social media ẹ máa lo earpiece torí ẹ fi wọ́n wá léwé time
ẹ wá lọ máa rú síbi tí àlàáfíà bá ti ń jọba bí kíbẹ̀ bàjẹ́ nítorí pé kẹ́ lè ní long hours tẹ́ lè enjoy shift yín tẹ́ wà ní diaspora. Ọlọ́run máa padà mú gbogbo ilé yọ kọ̀ọ̀kan. Ẹ ní dájẹ́ ìyá yẹn o. Nǹkan tẹ́ gbàgbé nìyẹn o. Ẹ ní dájẹ́. Ogun ìdílé lẹ fẹ́ kó lọ bá àwọn ọmọ lọ́mọ. Ọmọ tó máa escape lọ́mọ tó bá jùmọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Wọ́n ní kì í ṣoyún. Èmi ò mọ̀ bí sísá Kẹ́mi Olúlọ́yọ̀ gan fẹ́ bára ẹ̀ dá báyìí. Wọ́n ní kì í ṣoyún. Ta ló sọ pé kì í ṣoyún?